ọwọ́ ti tẹ̀ wọ́n o àwọn àáfàá tí wọ́n lọ jólè màmá oníṣẹ̀ṣe nípínlẹ̀ Kwara lánàá òde yìí ẹ jẹ́ á kọ́kọ́ gbóṣùbà káre fáwọn ọlọ́pàá ìpínlẹ̀ Kwara náà fúnṣẹ́ ribiribi iṣẹ́ takuntakun tí wọ́n ṣe lórí ọ̀rọ̀ yìí torí wọn ò fọ̀rọ̀ ọ̀hún wọn ò fi falẹ̀ rárá bí ti ń wo mọ́ wọ́n take quick action lórí ọ̀rọ̀ yìí láti rí i dájú pé wọ́n tètè fojú wọn wọ́n tètè fojú àwọn aṣebi àwọn àfáàkà wọ́n tètè fojú wọn wíná òfin ní kíákíá láì fi àkókò ṣòfò ẹ̀yin èèyàn tẹ́ ò bá gbàgbé lánàá òde yìí nìyá kan ló ké gbàjarè síta o wípé káwọn ọmọ Nàìjíríà kán dákun kán dábọ̀ kán gbà wọn o wípé òun lọ lé ọdún ni o ìgbà tóun ó fi dé àwọn àfáà kan tó jẹ́ pé wọ́n ti ń bínú òun tẹ́lẹ̀ pé oníṣẹ̀ṣe lòun òun ò kí ń ṣe mùsùlùmí pé wọ́n ti wá dáná sun ilé wọn o wọ́n jó gbogbo ilé yẹn gúdúgúdú ni o gbogbo nǹkan tí ń bẹ nínú ilé yẹn pátápátá ni wọ́n dáná sun àwọn ọ̀dájú àfáà ẹ̀yin èèyàn Ìyá Abiye ni wọ́n ké gbàjarè lánàá àmọ́ sìnkún àwọn ọlọ́pàá ti tẹ̀ wọ́n o kódà àwọn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni àwọn àgbà àfáà àwọn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ìkan bẹ́ẹ̀ ni wọ́n tó jẹ́ 63 years of age 58 years náà wà ń bẹ̀ àti 67 years wọ́n ti ta àwọn mẹ́tẹ̀ẹ̀ta mọ́lé o bó ló ṣe jẹ́ ọ̀nà wo ni wọ́n gbé gbà kí ló ṣẹlẹ̀ gan ibo náà ti rí wọn mú ṣáwọn gangan ló dáná sunlé lóòótọ́ àti lódodo gbogbo ẹ̀ pátápátá lẹ́ ó láǹfààní láti gbọ́ nínú fọ́nrán eléyìí tí mo mú wá fún yín ẹ dákun dábàá èèyàn mi ẹ súnmọ́ bí ẹ bá wọn nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan tẹ́ ò bá gbàgbé lánàá òde yìí ni Ìyá Abiye jáde o Ìyá Abiye tí ń bẹ ní ìsàlẹ̀ kókò nílùú Ìlọrin òun náà ló ké gbàjarè o sí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé kán dákun kán dábọ̀ kán gbòun kalẹ̀ òun ò máa mọ nǹkan tóun rà nígbà àwọn àáfàá lù Ìlọrin ẹ sì rí i pé ọ̀rọ̀ yìí ó ti di lemọ́lemọ́ ó ti di nǹkan míì mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá lára tí wọ́n máa bẹ̀rẹ̀ sí sọ wípé ẹni tí ò bá kí ń ṣe mùsùlùmí wọn ò lè ṣẹ̀ṣẹ̀ nílùú Ìlọrin ìlú àwọn àáfàá ni ìlú gbani ìlú àwo ni ìlú kòkó bàbá àsásùn wípé àwọn àáfàá nìkan ni wọ́n lè ṣe ẹ̀sìn nírọwọ́rọsẹ̀ nílùú Ìlọrin kò kí ń ṣe kéèsì àkọ́kọ́ tá a kọ́kọ́ gbọ́ rèé tí wọ́n máa fìtìná ti àwọn oníṣẹ̀ṣe àmọ́ ó wá jẹ́ ohun tó yanilẹ́nu pátápátá o torí màmá yìí sọ wípé ṣáájú àkókò yìí ní ọdún tó lọ lọ́hùn wípé àwọn àáfàá kan ti kọ́kọ́ wá tí wọ́n wá kí òun lọ wípé òun ò ní right láti máa ṣẹ̀ṣẹ̀ ní agbègbè ibi tó wà yẹn bẹ́ẹ̀ sì ló ní pé òun ò tiẹ̀ wulẹ̀ bọ́dà láti ṣọdún òun nínú ilé yẹn pé torí ẹ̀ gangan lòun fi travel lòun lọ ṣọdún nílùú àwọn lọ́hùn pọ́dún ṣẹ̀ṣẹ̀ tó yẹ kóun ṣe pé ìlú àwọn lòun ti lọ ṣe àmọ́ ó ní lọ́jọ́ tí wọ́n dáná sunlé yìí pé gbogbo àwọn tí ń bẹ lágbègbè yẹn pátápátá ni wọ́n bẹ̀rẹ̀ sí ní pè òun lógúnlógún ni wọ́n ń pè òun léraléra wípé wọ́n mà ti dáná sunlé nǹkan dé o èmọ̀ lukutu pẹ́bẹ́ǹpẹ̀bẹ́ ẹ wò ó sìnkún àwọn ọlọ́pàá ti padà tẹ́ o àwọn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n ṣiṣẹ́ ńlá bí yìí pátápátá ni àwọn ọlọ́pàá ni wọ́n ti gbé o ẹ wò ó police public relation officer iyún SP Adétọ́n ó ti jáde wá sọ̀rọ̀ o bẹ́ẹ̀ ló sọ wípé ó ní màmá yìí pé lóòótọ́ ni màmá yìí wá sí police station àwọn òun ní C division tí ń bẹ ní ọjà ọba ibẹ̀ ni àgọ́ ọlọ́pàá yẹn wà wọ́n ní màmá yẹn ti kọ́kọ́ wá ní November tó ti wá rìpọ́ọ̀tù ọ̀rọ̀ yẹn pé àwọn àáfàá kan wá tí wọ́n bẹ̀rẹ̀ sí ń threaten life àwọn wípé àwọn gbọ́dọ̀ kúrò lágbègbè yẹn torí pé ẹ̀sìn àbáláyé làwọn gbé dání Ìyá Abiye lórúkọ màmá yìí wọ́n ní ẹ̀sìn àbáláyé ló gbé dání pé àwọn àáfàá kan ti kọ́kọ́ wá ṣáájú àkókò yìí tí wọ́n ti wá ń threaten life òun pé àlọ́ òun gbọ́dọ̀ kú òun bẹ̀ yẹn sẹ́ẹ̀ tí wọ́n ń finá mọ́ òun ìgbà tọ́rọ̀ ilé tí wàá ṣẹlẹ̀ báyìí àwọn ọlọ́pàá yẹn wọ́n tètè gbégbèsè ní kíákíá ni látàrí pé màmá yẹn ti kọ́kọ́ wá rìpọ́ọ̀tù tẹ́lẹ̀ ẹ̀yin náà wo bọ́n ṣe dáná sun gbogbo ilé wọ́n jó gbogbo nǹkan tí ń bẹnu ilé yẹn wọ́n jó gbogbo ẹ̀rún gúdúgúdú ni o ṣó yẹ kírun nǹkan báyìí máa ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà nílùú tó lọ́ba tó lófin
bẹ́ẹ̀ sì ni according to the constitution of Nigeria wọ́n ní everybody ní right to religion. Ẹ̀sìn tó bá wo ní kálukú ló lè ṣe, freedom of religion wà lórílẹ̀‐èdè yìí. Kí ló dé táwọn àfáà kan tí wọ́n máa gbéra alẹ́ dìde níbì kan tí wọ́n sì máa bẹ̀rẹ̀ sí ní fìtínà ti ayé àwọn kan. Ẹ wo àwọn ọlọ́pàá yìí wọ́n ṣiṣẹ́ wọn bí iṣẹ́, bẹ́ẹ̀ sì la gbóṣùbà káre fún wọn. Wọ́n nípa àwọn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni àwọn ti gbámú o. Ẹni àkọ́kọ́ Alhaji Saliu Saka tó jẹ́ 63 years of age. Ìkejì ẹ̀wẹ̀ ńkọ́ Alhaji Abubakar Saliu 58 years of age lòun náà. Ẹlẹ́kẹta Alhaji Yekini Ọlọ́run tẹ́lẹ̀ 67 years ni. Tẹ́ bá wo ọjọ́ orí àwọn bàbá yìí ẹ rí i pé wọn kì í ṣe ọmọ kékeré mọ́. Kí wàá lè lérò pé ó rọ́ọ̀lù wọn? Ṣé ẹ̀sìn náà ni àbí Kùránì tí wọ́n ń kà ló kó sí wọn lórí tó fi di pé wọ́n lọ ń dáná sunlé onílé títorí pé ó gbẹ́sìn kan dání tẹ́sìn yín ò jọ ti yín? Ṣẹ́yìn kanlẹ̀ tí mọ ẹ̀sìn tí ó gbé yín déjọba ọ̀run gan ni nítorí Ọlọ́run? Ṣẹ́tìmẹ́lẹ̀ tí ó gbé yín dálùján náà? Ẹ̀yin èèyàn dákọ̀dábọ̀ ẹ bá ń darapọ̀ ní abala àríwísí, kẹ́ máa bá ń comment, kẹ́ máa like, kẹ́ sì máa pín fọ́nrán yìí káàkiri. Àmọ́ ohun tó dùn mọ́ gbogbo àwọn èèyàn nù ni pé àwọn ọlọ́pàá ti gbé ìgbésẹ̀ tó yẹ kí wọ́n gbé lórí ọ̀rọ̀ yìí láti rí i dájú pé wọ́n fojú àwọn aṣebi yìí, wọ́n fojú wọn winá òfin, torí kò yẹ kírun nǹkan báyìí kó máa ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. Oníkálukú ló ní right sí ẹ̀sìn tó bá wù ú. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń bí lónìí ẹ̀sìn táwọn bàbá wọn ń sìn ni wọ́n ń jogún bá, ni wọ́n ń bá lọ́wọ́ wọn. Àwọn tó ṣe mùsùlùmí náà làwọn ọmọ ń sìn. Àwọn tó jẹ́ kìrìsìtẹ́nì náà làwọn ọmọ wọn ń ṣe. Àwọn tó jẹ́ lẹ́sìn àbáláyé, ẹ̀sìn àbáláyé náà ni wọ́n ń ṣe. Àfi tẹ́nìkan bá preach fún wọn in another way tó ń tún rí life in another angle. Ẹ wá lè fi tìpátì kúùkù kẹwàá ní káwọn kan dandan wọ́n gbọ́dọ̀ ṣe mùsùlùmí. Tí wọ́n bá ti ṣe mùsùlùmí ẹ ní jẹ́ kí wọ́n gbélé ayé lálàáfíà. Irú nǹkan báyìí ó burú jáì, ó burú. Bẹ́ẹ̀ làwọn ọlọ́pàá náà ṣèlérí pé life and property ò ní responsibility àwọn, ní priority àwọn sì rí dájú pé àwọn protect life and property, pé gbogbo àwọn tó ń hùwà jàǹdùkú yìí pé gbogbo wọn pátá ni wọ́n fojú wọn winá òfin. Ẹ̀yin àmì bọ̀lẹ̀ ṣe rí sí àwọn comment kẹ́ máa like kẹ́sì máa bá mi pín fọ́nrán yìí káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n kó ba lè kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára. Ẹ̀yin èèyàn mi bọ̀lẹ̀ ṣe rí sí abẹ́rẹ́ pé ọ̀rọ̀ yìí ní agbára díẹ̀. Kọ́lọ́run Ọba Elédùmarè kó máa fi ṣọ́ ẹ̀ṣọ́ wa lórílẹ̀‐èdè Nàìjíríà. Irúpò wo ni màmá yẹn lè wà lọ́wọ́lọ́wọ́ báyìí? Gbogbo nǹkan tí ń bẹnu lé yẹn pátápátá wọ́n ti dáná sun gbogbo ẹ̀. Ṣáwọn àfáà yìí ṣé wọ́n kọ́lé míì fún màmá yìí ní báyìí nítorí Ọlọ́run? Ṣé wọ́n kọ́lé míì fún màmá yìí? Torí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni màmá yìí ní sínú ilé yìí o, tó jẹ́ àwọn nǹkan àṣírí, àwọn nǹkan agbára, àwọn nǹkan tí ń lò tí ń fi ń wo àwọn èèyàn. Torí Ìyá Àbíyè ni wọ́n pè é. Dájúdájú màmá yìí ó máa gbẹ̀bí fáwọn èèyàn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó fi ṣágbára tó ti kó gbogbo ẹjọ́ wọ́n ti dáná sun gbogbo ẹ̀. Àwọn nǹkan mèremère tó jẹ́ pé ó lè má rí nǹkan míì máa wà nù lẹ́yìn tó yẹ kó lè má rí mọ́ láyé, wọ́n ti dáná sun gbogbo ẹ̀. Ṣé wọ́n fẹ́ kọ́lé mi fún ni? Ṣé àwọn náà bá túnú lè ṣe? Àmọ́ ọ̀rọ̀ ti wà lọ́dọ̀ àwọn ọlọ́pàá báyìí, ó ti wà lọ́wọ́ àwọn ìjọba náà mọ nǹkan tó kù tí wọ́n ṣe ní orí ọ̀rọ̀ yìí. Ẹ bá mi comment kẹ́ máa like ẹ̀yin àmì kẹ́sì máa bá mi pín kíní káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n kó ba lè kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára. Nírì jù báyìí lọ lórí ilé tí a mú wá fún yín ní sáà yìí. Bó bá tún ṣe ń lọ lórí ọ̀rọ̀ yìí, gbogbo ẹ̀ pátápátá náà lẹ́ẹ̀ láǹfààní láti máa gbọ́ lórí ìkànnì Àdàbà tẹlifíṣàn. Ẹ̀ ń tẹ̀ ò tí ì follow wa, abẹ́ ò tí ì subscribe, ẹ dákun dábàá ẹ bá ń tẹ follow button tàbí subscribe button tí ń bẹ nísàlẹ̀ fọ́nrán yìí. Àgò kélébé kan náà bẹ́ẹ̀ notification bell ni wọ́n ń pè é, òun gangan ní ó máa ta yín lólobó ní gbogbo ìgbàkúùgbà tá bá ti ń ju fọ́nrán sórí ìlà yìí. Àdàbà ọ̀nà ni à ń sùngbẹ́, iná ń jó, ẹ̀yẹ́lẹ́gbẹ̀rà ńlẹ̀. Àdàbà a tún ti fò fẹ̀rẹ̀ awọ̀lú sọ̀lúdẹ̀rọ̀ pẹ̀sẹ̀. sí tí ò sóògùn rẹ̀ àfi téèyàn bá wá, ó sì lè ṣàyẹ̀wò nípa ọ̀rọ̀ ara rẹ̀, ó lè mọ bí gbèsè ayé rẹ̀ ṣe wà. Irú eléyìí ní ìsìn nǹkan fún ṣúgà, tí ṣúgà fi máa lọ pátápátá lára èèyàn. Ìtọ̀ ṣúgà. Bẹ́ẹ̀ ni. Irú eléyìí ní ìsìn oògùn fúnpá gíga ni. Kò sí ọdún tó bá ti lè wà lára rẹ̀, béèrè fún. Ìyẹn hypertension. Bẹ́ẹ̀ ni oògùn rẹ̀ ní. Eléyìí àìsàn kan ń ṣe mí, mo wá jí lóru, èmi èsùn tílẹ̀ fi mọ́, ń yájú kalẹ̀ ní kedere, ara wà ń ro mí, ojú mi wà ń ṣe vì, òrìn kan wà ń rìn mí mọ́lẹ̀ lórí kíní tó bá ti bẹ̀rẹ̀ sí ní gba àgbo yìí tó mú,
aburú kankan tó ṣẹlẹ̀ sí ọmọ kódà ó lè mú jọmọ àgbàlagbà tó jọmọ kékeré lọ kóńbó lọ́mọ jí tọ́mọ jí dìde ẹsẹ̀ àtẹ́lẹsẹ̀ ń tà mí kinní kan rìn kí ara mi orí mi wà ń gbá yìí tó bá ti bẹ̀rẹ̀ sí ní gbà ó ti wọnú ogun gbogbo tí bá jẹ́ láìsàn ara tí bá ń bẹ lára rẹ̀ ṣe rí eléyìí ọṣẹ atúdè ni kò sí rúdè tó bá lè wà òun lálà lójú oorun pọ̀ ń jẹun ni o òun bóbìnrin sùn lójú oorun ni ẹlòmíràn ti mọ̀ pé kóun mọ bóbìnrin sùn lójú oorun wọ́n fi ń gbà sì kí èèyàn ni wọ́n fi bó ti ní tẹ́lẹ̀ òǹtọ̀ ò ní padà ní mọ́ bó sì tí ní ọmọ ilé ni òǹtọ̀ ò ní bá nǹkan burúkú ni ọṣẹ atúdè ni tẹ́ bá ti bẹ̀rẹ̀ sí ní ìwẹ̀ ẹ̀ ń forí kó jàǹkáwọ̀ ni ẹ̀ ń rìn lọ ibì kan nǹkan kan ń ká yín lórí ni ẹ̀ ń sùn nínú ilé ẹ̀rù ń bà yín ẹ̀ ń gbóhùn èèyàn tẹ́ bá ti bẹ̀rẹ̀ sí ní ìwẹ̀ ògùn ti ṣẹ́ nílé ayé yín ṣe rí eléyìí ìpara àánú ni kò síbi tó bá dé ayé ọmọ láàánú rẹ ni ẹlòmíì owó ọ̀sùnsùnsùn pa àánú rẹ sì ń ṣeun nítorí bá fẹ́ lọ béèrè bóbìnrin ń lo ọkọ rẹ̀ ọmọ sí dáadáa sí nǹkan àánú ni ẹ wá rí eléyìí ọ̀sẹ̀ ṣe mí kó kú ni dèdè tó bá rò náà ni kò sí nǹkan kan kò bá lọ́kọ̀ ní ọ̀pọ̀ pọ̀ bá ti ń wẹ̀ ní ọ̀pọ̀ àwọn náà kò bá ní kinní kan gbogbo tó bá ṣàtìrò sí ọ kìí ṣe pé olówó ni mí mo ti ní tán kọ́ o ti ní tán kọ́ bó ṣe rẹ́mi gúngùn lórí ayé rẹ ni so èèyàn máa fi nǹkan ìjà èèyàn máa ní nǹkan ìjà ńlẹ̀ ni èyí ó fi nǹkan ìjà bí ìgbà téèyàn ní mọ́tàgbà mọ́lẹ̀ níjó ní inú wọn wọlé pásọ̀ kan wọ́n yìn mọ́ gbàràrà ìbọn ọ̀ràn àwọn sì ti fojú pé pásọ̀ ni tí wọ́n rò tí wọ́n fi lọ́ọ́ bá nu gbà pásọ̀ òkè pásọ̀ bò má jìra o wọ́n sì ń yìn mọ́ ìbọn ọ̀ràn ẹ wálé ayé ká lè rí ilé ayé gbé kò sí tí ò sóògùn rẹ̀ gbogbo tó bá ti fẹ́ kó pè mí ìlú Ọ̀yọ́ Aláàfin mọ wà pè mí sórí nọ́mbà mi 08059856632 08059856632 àràgbé ní ilé ayé béèyàn bá ráyé gbé wọn ò ní jẹ́ ó gbé o gbogbo èèyàn kì í sì mọ́ lógo wọn ó rògo fáwọn kan ni o bọ́rọ̀ ṣe rí nù.